kí tó fi mọ̀ pé ẹlòmíì lówó àmọ́ kì í sọlá ọ̀tọ̀ lọ́lá ọ̀tọ̀ lówó ọ̀tọ̀ ní gíga gbogbo ọba kí lówó àmọ́lá ni gbogbo lówó kó sì lè dọba bólówó ṣe wá wà tóní tá a máa pè lólówó ó rí pé tí wọ́n bá fẹ́ ṣèròyìn àbí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ rẹ̀ bó ṣe wò ó tó láyé businessman ni wọ́n pè wọn ò ní pè dọba bó ṣe wá lówó tó kódà ó lè jẹ òun ní máa sọpọ́ọ̀tì básìkò tí ló bá dé a sọpọ́ọ̀tì gọ́fúnà a sọpọ́ọ̀tì ẹlòmíì a kó kalẹ̀ fún wọn alá nítorí ẹ̀pẹ́ ọ ní gómìnà bó ló ti wá tó wọ́n bá ṣe tó òun kódà bí gómìnà bí pírẹsidẹ́ǹtì gíga nù. ọ̀tọ̀ọ̀tọ̀ ni lọ́bàárẹ̀ àyàkánná Al-Qur'an àyàkánná ni àmàkàsọ̀ mẹ́ta ni ó ní wàá kúrú fi kìtàbí Ìdírísà innahu kana siddiqan nabiyya wa rafa'nahu makanan aliyya. mìíràn tí inú tíra àwọn tíra kìtàbí Ìdírísà innahu kana siddiqan nabiyya. Ìdírísà yẹn Siddiqa olóòótọ́ ní Idris nabiyya ọjọ́ àtòrí ẹ̀sìn lànàbì wa rafa'nahu makanan aliyya. wọ́n ní wa rafa'nahu àwọn ọlọ́run la gbéga makana agbéga tí mo makana aliyya ètò ga ọ̀tọ̀ ní rọ̀fà ọlọ́run promote yẹn ó promote ẹlòmíì láyé kò ní sọ ìsọ ni wọ́n ń pè ní makan kéyìn ó ní sọ níbo la fẹ́ trace rẹ sí níbo ṣọ́ọ̀bù rẹ níbo lọ́fíìsì rẹ níbo kọ́mpìnì rẹ níbo lórí pàtì ẹ gan láyé yìí níbo mọ́sálásì rẹ makana nù kí wá ṣe gbẹni tá a dáyé rẹ ló tóbi. ìdọ́gbọ̀n pọ̀ yàtọ̀tọ̀ ni pé o lè fi ìmáàmù Rátìbí kó o sì wé ìmáàmù Jamiu ẹni tí wọ́n ń sọ pé wà múrí alákàbí sọ̀lá. bí sọ̀lá ti wá sọ̀bì àléyá. ọ̀rì kẹ́rìmà wà múrí alákàbí sọ̀lá ti. kọ̀ọ̀kọ̀já fámìlì ẹ̀ ọ̀lẹ́ èèyàn níjà sí ìmáàmù Rátìbí. ọba ti kọ́ ọmọ rẹ àti àwọ rẹ jọ ìwọ náà di ìmáàmù nù kí ni fìtínà oníbẹ̀mí lẹ́yìn oníṣẹ́. wà á múrí alága. ẹnìkan náà ló kó gbogbo fámìlì rẹ̀ kó wọn jọ ìwà múrí alága ó wà ní fún ẹni tó jẹ́ ìmáàmù rẹ̀ àyímà ìmáàmù Jamiu ó lè wíwé ìmáàmù Jamiu kọjọra wọn ìmáàmù Jamiu òun ni anabi Ibrahima kódà tí tànà Ibrahima tún ju ìmáàmù Jamiu lọ bí ìmáàmù Jamiu ṣe tó òun irú ìmáàmù tí anabi Ibrahima tọ́lọ̀ òun sọ pé wà sí mútàdá kò lè jẹ́ ìmáàmù Jamiu lọ́fẹ́ yẹ kí wàá lọ pọ̀ tó yìí bẹ́ẹ̀ni bá ṣe tó lérí ni ó ṣe fọ́ má máa gbin mọ́ tí wàhálà bá ń bọ̀ ọ́ máa tì í náà nì ó sì máa gbin ọmọ agbin pé ewé ìwò lélẹ̀ ìgbà wọ́n bá fẹ́ máa gbin kó láyé kó ọ̀lọ́dà tí wọ́n ń gbádùn láti àmọ́ ayé yìí ayé kan máa ń fà ní. قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال أحد الظالمين. ìmáàmù tànà Ibrahimu wọn kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ lọ́jọ́ tí ìdílé àná Ibrahimu náà pọ̀ tó bá àfa pọ̀ irú àfa àwọn àfa àti sí ara ń fẹ́ jẹ́ lọ́jọ́ tí ìdílé àwọn pọ̀ láyé tó ní ìmú lọ́bí alẹ́ ajíbàrúkà ibi wọn lọ òun ni ọfẹ́ kí n sọ́dọ̀ àwọn àfa tí àwọn àfa títà rẹ̀ ò ní parẹ́ tó kọ̀ rẹ̀ ò ní parẹ́ ádámà ájọ mú nǹkan lẹ̀ o bàbá náà dẹ̀ wọ́rí ó ṣe sacrifice to the core sacrifice wọn tí wọ́n fi wọnú kòtò báyìí ni wọ́n ṣe sacrifice fọ́lọ́run so irú ìmáàmù tànàbí Ibrahim yẹn nígbà tó parí assignment Ibrahim rabbuhu bi kalimatin fatammahunna ọlọ́run nígbà tó pé ó pa assignment rẹ̀. qala inni ja'iluka linnasi imama. lónìí ó di máàmù èyí tó ti kọjá ìmáàmù Jamiu o. La ilaha illallah.
Ọlọ́run lónìí ọdí ìmáàmù ẹni pé ó ti dá síwájú àwọn ẹ̀dá láyé ó dá síwájú àwọn ẹ̀dá láyé àti dá síwájú àwọn èèyàn láyé èsì nǹkan tó yí sí èso. Jailu kalinasi mama kola wa min zuriyati. Aláta ń bá lo fast brain. Òun ti wo bí arìnrìn àjò yẹn ti ń bọ̀ pé síbá àwọn àmì ló ṣe tún rìn ní. Tó bá ti ń rìn nìkan máa fi tọ́mọ kú o. Má dá wàhálà lẹ̀ fọmọ tó bí o. Òun ti wò ó pé síbá àwọn àmì ló tún rìn. Kola wa min zuriyati. Èmi nìkan tí mo fẹ́ kó o ṣe ní ìmáàmù o. Bọ́tẹ̀mí nìkan lásìwájú wà ní ìṣòro ìyàtí. Àtàrọ́mọdọ́mọ mi náà ní ká máa já síwájú tá kí á mọ̀ ó fi dé. Kọ́lá láyà lẹ́lu àdí sọ́ọ̀lì mi. Ọlọ́run ni wọ́n gbà fún ọ. Ẹyọ kan ní nígbà. Láìdí sọ̀lì mí, èyí bá jẹ́ alábòsí nínú wọn. Onídìímọ́mù. Kò ní dépò ìmáàmù. Anábìráhìmù wá farabalẹ̀. Táwọn anábìráhìmù bá dẹ̀ gbọ́rọ̀ lẹ́nu Ọlọ́run wọ́n lọ digest ẹ̀. Wọ́n á wò pé alábòsí nínú ilé mi kí ló bí àbòsí. Òun ló wá sàsáímẹ́ǹtì òun ó digest ẹ̀ pé tó fàbòsí òun ni kí ẹsẹ̀kẹsẹ̀ ó wọnú ilé yìí ká sí obìnrin fẹ́ wọnú ìran wa. Tá a bá ti fẹ́ ṣe bí a bá ti ṣe obìnrin fẹ́ wọlé tó bá ti bíbí kúbi ìta ń bá bọ̀ yí ọ́ dàrú alábòsí òde òun wá zainẹ́tì ọ̀rá lókè ọfọjọ́ òun lé ọ̀rọ̀ ń bọ̀ dọjọ́ mi ọba pàtàkì kọ́kọ́ rẹ̀ yí pé. Rabbana abúlé àtiwájú àjìnà qurrata a'yuni waj'alna lil muttaqina imama. Rabbana abúlé min azwajina. Ọlọ́run fún wa tọwọ́ lọ rẹ abúlé náà mi ní aṣọ àjìnà gbogbo tá a máa fẹ́ wọlé nínú ọ̀ràn wa àwọn ọmọ obìnrin tá a fẹ́ èyí tó ọmọ wọ́n fẹ́ èyí tó ọmọ wa tí wọ́n máa fẹ́ Ọlọ́run bá mi ṣe wọ́n ní. Wàsórí àti náà qurrata a'yuni. Àtàlámọ́tọ́kọ̀ ọmọ wa nínú ilé qurrata a'yuni jẹ́ olùtutù ojú ọmọ ni wọ́n jẹ́ kí wọ́n jẹ́ má jẹ́ wọ́n jọ́ máa pàpà lági wọ́n nílé tí ń bá ń tòrò ọmọ àlebẹ̀ ní ìdàgbà. Má jẹ́ wọ́n jẹ́ pàpà lági ọmọ o àwọn àgbàlagbà àwọn bàbá wọn ọlọ́mọ tí ó da lérú ọlọ́mọ jẹnu rẹ̀ ọtọ́rọ̀ bí ọmọ tí ó da lérú a lè sí bímọ ọmọ àwọn ọmọ jẹnu rẹ̀ ọtọ́rọ̀ o torí bẹ́ẹ̀ ẹ bá tọrọ àwọn ọmọ kò ní ní kankan ṣe yóò sì máa darí wọn ó sì gbà kámú náà ni. sọ wọn ní Ọlọ́run olùtútù ojú ọmọ ni kò ṣe wọn. waj'alna lil muttaqina imama. wọ́n jẹ́ wọ́n jẹ́ ìmáàmù wọ́n jẹ́ aṣíwájú fáwọn àwọn alimọ̀tẹ́lẹ́sì ìmáàmù tiwọn àwọn kọjá ìmáàmù Jamiu Giga nìyẹn ọ̀tọ̀ ní mafa ọ̀tọ̀ ní makan Giga wá ní àlíyá ní kéèyàn jẹ́ imam alikuburọ alifatulukuburọ Giga nìyẹn ní wọ́n sọ yí pé wàrà bá náà ní àlíyá lákàlẹ̀ hamudu yálà ní júùdì wà ní bọ́dìlì wà ní ọ̀la bàbá gíga tuntun máa tẹ̀sà òun àtẹ̀múnà bàbá gíga tuntun máa tẹ̀sà òun àtẹ̀múnà. Ọlọ́run bó ṣe tó lọ láàrẹ̀ tó ti máa tẹ̀sà ẹni ó wọ̀ ló fún wọ́n tẹ̀ ní ọmọ tẹ̀sà òun sì kọ̀ fẹ́ ẹlòmíì mọ gbogbo kéwù kò ní sọ èyí Ọlọ́run ṣe fún ìmáàmù wa àfa àbíjẹ́ni kìí ṣe nǹkan kékeré tí a bá wá ronú kan pé wọ́n ṣáájọ ẹni tẹ́rẹ̀ èjì tẹ́rẹ̀ wọ́n mọ̀ lógún ọdún lórí ẹ̀ ọmọ yẹ kí n dúpẹ́ ọ yẹ kó dúpẹ́. làkàlẹ̀ àwùdù. nítorí ọpẹ́ ìrántí kéèyàn lè fẹ́ ṣèrántí àṣeyọrí nínú ẹ̀sìn wa àwọn àfáà ṣàjọ àyà tó tọ́ka sí ẹ̀sìn wa pọ̀ àmọ́ màá yà lẹ́ta wa ìrántí àṣeyọrí ọdún bẹ
òun ló bí ọdún léyà tá a máa ń pa nǹkan kan là ń rántí kí ipa kan pa léyà. ìrántí ìjìrá ló mú wa sì rántí pé ọmọ ìka sì rántí bàtà náà mọ̀ kó mọ́ka lọ sí Madina. ìrántí ọdún àjáìbà náà ń bẹ. mẹ́tẹ̀ẹ̀ta ni alukurani sọ yìí pé àkọ́kọ́ ni yìí pé ọdún tí wọ́n kọ́kọ́ sì rántí mo sọ níjó ní ìgbà táwọn Bani Israel tí wọ́n sọ fún ànábì Musa tá a rán sí wọn ibi wọn Musa ìjọ òde sọ fọlọ́ wọn bá ọ̀pọ̀ oúnjẹ tó sọ kalẹ̀ láti sábà kọ́sọ̀ ọ̀pọ̀ oúnjẹ kọ́sọ̀ kalẹ̀ láti sábà fún wa. Qala taqulla ìwọ́n ti wá àti fún wa ọwọ́ ilẹ̀ ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba tó apẹ̀ bá gbọ́ ọlọ́run ọba gbọ́ kò níbi kẹ́ máa bẹ̀rẹ̀ léyìí. qalu nuridu an na'kula minha wa tatma'inna qulubuna. nuridu káwọn tọ̀ tẹ́sí ẹ̀ lásán ni àwọn kan fẹ́ wo ọwọ́ síbi ọlọ́run bó ṣe dùn lọ́bẹ̀ tó ni. wàtẹ́sìmọ̀ iná kúlùbù náà. wọ́n owó sì lè bá a balẹ̀ pọ́lọ́run lọ́rọ̀ ń ṣẹ́ lóòótọ́. wà náà lábàá ń kọ́ ní sọ̀dá kíta náà wà lákùnrin alẹ́ yá mi náà ṣáàyídì. láti lè máa pé òótọ́ lọ sọ ká lè máa wá jẹ́ witness ká máa jẹ́rìí rẹ káàkiri pọ́lọ́run ọba lọ́bẹ̀ ń ṣẹ́. ọ̀là ìsàbùdù mọ́ríyàmọ̀ làhùn. nígbà wọn ti wá ti yí sáde bẹ́ẹ̀ yí sọ wá fèsì ọlọ́run ọba ó ní wọ́n ọlọ́run ọba o. ọba náà sílẹ̀ àlẹ́ iná máa ìdátà mi náà sàmà. ká ló sọ pọ́lọ́run ò lè ṣe bí ìtàná mọ́. ẹ so mọ́ ọlọ́run ẹ padà sọ́dọ̀ ọlọ́run ìjọba rèé ẹ̀spáyà. ọba tí Musa ń bẹ̀ yìí òun náà ló wà lẹ́bi sí ọba yẹn náà là nẹ́bì Musa dẹ̀ òun náà ni òun là nẹ́bì Nuhu dé bá òun là nẹ́bì Ibrahim dé bá òun là nẹ́bì Muhammad dé bá òun là nẹ́bì Adamu àkọ́kọ́ dé bá kèétí kú lórí ìjọba dì sí báwa náà bá lè ní sìkámà tá a sì ní ìmánì àtàfaradà bí wọ́n ṣe ní mẹ́rẹ́kù tó ṣe fún àwọn èèyàn lọ́wọ́ rẹ̀ ó lè ṣe mẹ́rẹ́kù nù ayé tiwa náà ó ní wọ́n lọ. Rabbana anzili alayna ma'idatan minas sama. ó sin ọlọ́run ní tó o bá sìn ọlọ́run ọmọ ẹgbẹ́nu tiẹ̀ náà sọ̀rọ̀ tó lè máa sọ pé tí mo fẹ́ ni kò ṣe tí ó sì ṣe tó bá ti fara dà á fún débẹ̀. anzili ó ní ọlọ́run ní ìsìn mo fẹ́ kó sọ ọkùn oúnjẹ kalẹ̀ láti sámà ní ìsìn. takunu lana idan li awwalina wa akhirina. tó bá ti wá ṣe bẹ́ẹ̀ a máa wá sẹlẹ̀bírẹ́tì ẹ̀ nítorí àṣeyọrí kan ni o ò ṣe fẹ́ nìkan síwájú mi rí tó bá ti wá ṣe bẹ́ẹ̀ yọmọ wá di ìdálẹ̀ awwalina wa akhirina. wọ́n máa jọ́dún fáwọn ẹni àkọ́kọ́ wa àtàwọn tí ń bọ̀ lẹ́yìn. wà á yàtọ̀ mi wọ́n máa gbá mi látọ̀dọ̀ rẹ lọ. wàrísùkùnà wà bàbá ẹ̀rọ lọ́sìkì. kó o sì pèsè àrísìkí pẹ̀lú ẹ̀ àǹtà àìrọ̀sìkì ọ̀kanu nínú àṣeyọrí tí wọ́n rántí láyé ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ òun lọ́dún léyà tá ń pa kò sí tọ́jà máa pa léyà àṣeyọrí kan là ń rántí lọ sí ṣúrátù Sọ̀fáàtì kọ́. walamma balagha Musa qala ya bunayya inni ara fil manami anni asbauka fanzur madha tara. Anabi Ibrahim àti Ismaila látara kó fẹ́ bùn Ibrahim lọ́mọ ogun ní Ismaila àdéhùn tí wà láàrin pẹ̀lú ọlọ́run kó bùn bá bùn ọ nǹkan jọ wò ó ni ẹ̀jọ̀ orí kò ní jòkó tì ọ́ ọ̀tọ̀ ní kéèyàn ọ̀rọ̀ ma ọ̀tọ̀ ní kọ́ mọ́ ó jòkó tì ní ọ̀tọ̀ ní kọ́ mọ́ ó sin ní. ọlọ́run farama ẹni ojú ń pàgọ́ kọ̀dísàn tó bá gbé náà ní ọgbà àníyàn nímọ̀ pé ilé ìgbè èṣù làwọn tí wọ́n sì rìn láyé tójú pàgọ́ ní ó lọ́la yìí àmọ́ tó bá ti lè rí o láàrin ọdún márùn lọ́dún yóò lọ dà ọ̀dà ilẹ̀ ti mọ́ àlẹ́ ìsàsúwò yìí. ìdè ìyá ti má tán. Ibrahim àrùn ọlọ́run kò ṣe dandan ọjọ́ wa lọ Ismail abẹ́rẹ́ sí ní dàgbànú rẹ̀ ti ń dùn ọlọ́run wa máa létí pé o ti gbàgbé. alamma balagha Musaya qala ya bunayya inni ara bil manami anni asbauka. bàtà láyìn òye para tọ́ ó ní kó pọ̀ ọmọ kalẹ̀. inni ara bil manami. ẹ̀kọ́ kanu lára àwọn anábì ọlọ́run ọmọ tó bí ìwọ ọlọ́run fi ta lọ́rẹ lóòótọ́
àmọ́ gbogbo àná kọ́ ọmọ wa pé bàbá rẹ̀ àbẹ́rẹ́ ibu ni ọdún bá ṣe ní ó ṣe ọgbà mọ́nà ó sì tẹ̀ dáhùn ó pé jókòó ọba dámọ̀nà bọ́ ọ fẹ́ lọ ilé ẹ̀kọ́ kan náà ni mo fẹ́ kẹ́kọ̀ọ́ yìí torí àṣeyọrí lọ́jọ́ ọ̀la dákun ok dájẹ́ bá ti ní fẹ́ nìyẹn máa ṣe bí kankan náà lọ fi ó ṣe ni bíkọ́ọ̀sì kan ló wù ni wọ́n ti rí pé kọ́ọ̀sì ní ó pé rẹ̀ ó ní ó pé lérí ibú ni ọ sí ìyá rẹ̀ ní ó sanwó rẹ̀ lómi ní sanwó hàn kọ́ọ̀sì tó fẹ́ lọ sí yìí dà àmọ́ mo rò pé a ní ibì kan báyìí ní ẹbí wa nǹkan báyìí ó sì wúlò tó ọba lè lọ sí ọba àdámọ̀ràn Ànábì Ibrahim kọ́ wa pé a sì ti ọmọ dáhùn ni ọba sì ní àyàká wọn ni wọ́n ọmọ mi wọ́n dé kí n ṣe. Inni arabil manami asibauka. Ọba lè mọ̀ fa. Mo ní pé ń du ọ. Fansur madha tara. Àwọn ànábì Ọlọ́run bí má ni wọ́n lè pẹ̀lú Ọlọ́run ọba dé. Ọ̀nà pé ànábì ni ànábì Ibrahim Ismaila náà ẹ̀jẹ̀ ànábì wọn fi bí. Bó ṣe wọn bàbá rẹ sọ bẹ́ẹ̀ fún ó ti họ́jọ́ kejì pé pàdé olórí màmí bílẹ̀ bá mọ́ ẹ̀dẹ̀ mọ́tòmọ́tò lórí ibú ni. Ọbẹ̀ sì mi ṣe sacrifice ayé ẹ̀. Súnmẹ́lá ní Ọlọ́run ní. Fansurmẹ́sà tàrà. Bọ́bá wo kẹ́lìmọ̀ Fansurmẹ́sà tàrà. A gbọ́dọ̀ pé nǹkan kan sọ Ọlọ́run lè mọ̀. Àwọn gbọ́dọ̀ wọn pé ẹ̀ bá ní bàbá àtọmọ. Ẹ wo tí ìṣẹ̀lẹ̀ láàrin bàbá àtọmọ. Qala ya abati if'ali ma tu'mar satajiduni inshallah mina sabirin. Ó bàbá mi èyí ń lè tún pè mí kalẹ̀ fún ẹ̀kọ́ fún ọmọ rẹ náà nù. Ẹ tó bá ń bàbá rẹ tó bá pọ́n ọ lé tó fọ̀rọ̀ lu ẹ má tún lẹ́nu ọ̀rọ̀ mọ́. Ń gbé dájú ìfẹ́ tí wàá bí níbẹ̀ tí no ọ̀rọ̀ mi ò lè wọ́ ọ̀lẹ́ wa ókè ọkùn ọ̀lẹ́ ni ọ̀yẹ́ kọ́kọ́ láṣẹ ni ní tó bá ti wá fi kún ọ̀lẹ́ tó kù ní pé gbogbo tẹ́ ẹ bá fẹ́. Ìfọ̀ àlùmọ̀ tún ọ̀rọ̀ tí Ismaila sọnù ó ní ìfọ̀ àlùmọ̀ tún wà ó wà bà mí ní tí wọ́n pọ́ láṣẹ mú ṣe é ẹ̀mí àwọn ni ọgbà o. Ó ní fún àlùmọ̀ tún mà ní tí wọ́n ní oṣù òun ṣe bàbá mi kí ló tún wá ń dúró dé. Satajiduni inshallah mina sabirin. Ó ní padà tó bá débi tó ti ṣe ìníjàmpata táànù mi ó fi wá sí ọ àánú bí rárá ọ̀rọ̀ bá mi mìíràn sọ̀bìrín tí ń jupá ju sẹ́lẹ̀ fọlọ́ rẹ̀. Ọ̀làmọ́ asílámọ́ kàláwù nílìjẹ́bí. Ṣé ń kẹta nu? Ọlọ́run yìí sálábò sí. Ọ̀rọ̀ náà gbà ẹ́ nìkan lẹ́ẹ̀kọ́ sọ. Àmọ́ rí pé tẹ̀sílímù yẹn láàrin bí Ibrahim ṣe ṣe fún wọn lọ́hùn bẹ́ẹ̀ ni Ismaila ṣe lójú olùfàlà máa sílámà wàtàláwù nílìjẹ́bí. Nígbà tí bàbá àtọmọ Asílámà tá a méjèèjì ti gbà fẹ́mi Ọlọ́run tí wọ́n ti gbà fà fẹ́mi Ọlọ́run. Wàtàláwù nílìjẹ́bí. Ó kò kí Ibrahim ọmọ Ismaila lọ bí tí ó ti pa. Wanadaynahu ya Ibrahim. Ọlọ́run lè ní bí èyí ṣe kà. Ẹ̀mí ṣàpàyàn mọ́kàn tẹ́sí ìmánì yìí wò ni. Àyín sì wá di ọ̀pá kódà ní ìbímọ rí dépò wà ní kọ̀mọ́ bí ṣe ni. Ní tí mo ti fi dùn ọ́ nú kí n tún wá fi bọ́ nú jẹ́. Ọlọ́run nígbà tí Ibrahim mú débi tí ó ti pa. Wanadaynahu ya Ibrahim qad saddaqta ru'ya. Ọlọ́run ó tó. Ibrahim kọ́sọ̀ dọ́kítà Ruya aláàárẹ̀ òun ó ti ṣe kò ní ìdíkọ̀ ṣẹ̀ṣẹ̀ pamọ́. Inna kadhalika najzil muhsinin. Ọlọ́run ní okú ọmọ ṣe. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni rẹ́sẹ̀ ṣe náà ló ṣe wọn ọjà níyàn. Inna hadha lawal mubin. Àwọn Ọlọ́run ló ti wá. Ọlọ́run náà máa tóun bá fi kàn wá tí ọ̀dà. Ó ní bàbá òrùmùbíìn àdáwò ni mùsíbà ni ọmọ tí mo fún ọ kí ní kọ́ ọpá ó lọ́dọ̀ tó tóbi ni. Wọ́n bá fàdé ìnira òní sí mú ìnira sí. Nínú àwọn àgbò tẹ́nìkan òbí nù mẹ́ta ni wọ́n àwọn àgbò tẹ́nìkan òbí tọ́gbà ọkàn ṣẹyọ ni ọ̀kan nínú ẹ̀ kò wọ́n olóyè àwọn òsè kankan fàdé náà òbí súnmọ́ àti ọlọ́dẹ ya gba àpò yìí fi rọ́pò Ismaila. Àgbẹ̀lẹ̀ kejì tó sẹ́wátẹ́nì kò bí òun ni ti ànábì àkómi sọ́ọ́lù òun náà sẹ́wá ni. Ọlọ́ni gbà
ó wá fi àgbò yóò fi rọ́pò Ismaila pé má pa Ismaila mọ́ àgbò yìí ni kò pa tó o bá ti fẹ́ pọ̀ mọ́ ọ pẹran o tó o bá pẹran ọ pọ̀ mọ́ Ọlọ́run fún wa sí capsule fi dání fáwọn ẹ̀dá. Àtàlákínà alákìrìkìrì àkìrì. Ọlọ́run ìtàlákínà yìí náà mo fi ilẹ̀ fáwọn tí ń bọ̀ lẹ́yìn pé mo bá ti fẹ́ máa pọ̀ mọ́ àwọn ẹran ni wọ́n máa pa lóbi léyà. Sàlámù ní àlá ìbúra ìmàkàbárí kàdébísì ìmúsídìínà iná mi ní ìbàdínà límú mi ní. Ìjọba òun dájú o ní ṣe dáadáa fún lọ́hùn kọ́lọ́hùn wá dákẹ́nu. Yóò ṣe ojú ẹni bí ní ojú ẹni rẹ. Ọlọ́run ní kí ni wàá fi kí ọ. Sàlámù ní àlá Ibrahim. Ọlọ́run mo fọlá kí ọ. Ọlọ́run mo fọlá kí Ibrahima. Ọlọ́run torí pé Ibrahima yìí. Kàdálíkà méjì sí ìlú sí ni. Ọlọ́run gẹ́gẹ́ ni ló ṣe ṣe fún mi yóò ti gbé mi Ọlọ́run. Iná òwúrò mi ní ìbàdínà ni mo mi ní. Ọlọ́run ní Ibrahima mi ní ìbàdínà. Àlùmọ́ọ̀mì ní. Ọlọ́run alákọ̀ọ́kọ́ mú mi ní Ibrahima ni. Ń bẹ́ẹ̀ nù àwọn ẹrù wa tó gbà wá gbọ́. Ọjọ́ ni tí wọ́n pa Ismaila mọ́ ó ti dọdún ó ti di ntá máa rántí pé ọjọ́ àṣeyọrí kan ni. Ẹlẹ́ẹ̀kẹta ní jírákọ̀ òun ló bí wà kú. Rọ̀bì àdìgí ìbúra sídìgí wà káríjì ní ìbúrajà sídìgí wàjà àlì mi ládùn màsúlì tọ̀nà nàṣírà. Àṣeyọrí bẹ́ẹ̀ bá ṣàṣeyọrí bẹ́ẹ̀ nítorí kèsì sí òjò o gbogbo ẹni bá ṣe àṣeyọrí láyé wàláhì sí òjò kọ́ lọ́dún mọ́ sọ lọ́sẹ̀ tó kọjá wípé tó o bá wáyà alukur'ani ọ̀rọ̀ anábì nù ó ní gbádùn rẹ̀ àfi kó o ṣe tafsir alukur'ani bil kur'an ló tó lè gbádùn ẹ̀ bá tí kàn sọ fún yá pé iná arsalna. Nuhali ila qawmihi. Ọ̀rọ̀ nù àtijọ́ rẹ̀. Anaziri qawmaka min qabli an ya'tiyahum adhabun alim. Kí ni bàbá kìlọ̀ yà fún wọn sẹ́tọ́ lọ́wọ́ ọba ara nù kí ẹlẹ́tọ̀ ló tó dé. Ọ̀la ya qawmi inni lakum nasirun mubin. Nóò sì ṣe wáàsí fún wọn. Àní òjíṣẹ́ ni mo jẹ́ Nasirun Mubin tó fojú hàn. Àdébùdúrà. Ètò mo wá bá yín ni pé ẹsẹ̀ ọlọ́wọ́ ọba. Wattaqun. Ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́wọ́ ọba. Àti. Ẹ̀tẹ̀lé mi tọ́lọ́run náà sì yín. Yaghfir lakum min Ẹ̀ka dhunubikum. ọlọ́wọ́ ọba yóò forí jì. Wa yu'akhirukum ila ajalin Ọlọ́run ní musamma. bẹ́ẹ̀ máa mú yín máa yọ lọ yín lára kó mi dójọ́ tí ọjọ́ kù yín bá dé. Inna ajalallahi idha ja'a la yu'akhkharu law kuntum ta'lamun. Bá fún kó bá tó ọlọ́run òní lẹ́yìn kankan lára má tẹ́ ẹ bá mọ̀ tó yẹ yín bẹ́ẹ̀. Qala rabbi inni da'awtu qawmi laylan wa nahara. Wá sọ fọ́lọ́run ru ọlọ́run ọba. Da'awtu qawmi laylan wa nahara. Nínú náà ṣe olùmọ̀pọ̀ àwọn àjọ mi lẹ́lá mo pè wọ́n lọ́sàn ọ̀nà ara mo pè wọ́n lọ́sàn. Kóòtù lẹ́lá wọ́n nà ara ń wọ̀ wá lè bọ̀ yé àtúkọ̀ padà sí Suratul Ankabut. Wàlàkọ́dí. Ọlọ́run wá sọ yí pé lákọ́dí. Àìsàlì nánú àìlà kò mí fọlọ́bísàbí màlífàsádà tí ní ìlà àmùsílà àmà. Ọlọ́run ní mọ̀rá nú àtàwọn àjọ rẹ̀. Núwà wá wà lọ́dọ̀ àwọn àjọ rẹ̀ tó fi ṣe lélẹ̀ àwọn nàhárà ní. Àlìfàsádà tí ní ìlà àmùsílà àmà. Ó ní 1000 years. Ó ní 50 years péré ló dí tó fi jẹ iṣẹ́ náà kó tó lè ṣàṣeyọrí. Bó ti pọ̀ tó. Gbogbo iṣẹ́ tó wá ṣe ní 950 years tó padà gbẹ̀yìn ẹ̀ ní pé wà láàmú yẹn sí. Sídi ọdún àìyá ìlà fìràrà. Àṣeyọrí òsì tòsí. Ọ̀nà ẹ̀jìn tó o bá rí bọ́ dàbí ẹni pé orí ìsàjọ. Kó o ronú sí bọ́dà ní kọjá kì í sábúrú ń bẹ̀. So àṣeyọrí tí mama Abdulgani ṣe yìí 20 ọdún. Àṣeyọrí kékeré kọ́. Tó ń bá wá ṣàṣeyọrí bá ń tó wá ronú pé àwọn kan wọ́n jọ bí wa. Àwọn kan lájọ kẹ́kọ̀ọ́. Àwọn kan lájọ jáde márkàtì lọ́dún kan náà. Tí bá ń wo ń kálukú ká ẹni tó ti kú
ẹni tí ń rìn káàkiri tí èrìbí tí ó sọ ọ́ká ẹni tó sọ ọ́ká tó parí lọ́nà yóò wà máa rí i pé làkàdé àbùdù lọ́sọ̀ bí wálé ọ̀la bàbá kíta tuntun mọ́tàṣà òun àtẹ̀múnà bàbá kíta tuntun mọ́tàṣà òun àtẹ̀múnà. tó wà lọ pé tútí máa tẹ̀sán lọ́lọ́run wà tẹ̀múnà wọ́n tẹ̀sán tó wá sì mú sínú tútí. alhamdulillah. tó fi sínú tútí máa tẹ̀sán tí ò fi sínú tẹ̀múnà. ó tó pẹ́ ó tó pẹ́ èyí tó kù náà ni yóò máa bẹ̀rẹ̀ ọ̀nà ìkókó máa dàgbà sí kó máa dàgbà sí. ọlọ́run wọlé bàbá wa Sheikh Adam. ọlọ́run wọlé bàbá sí Adam. tí ó wọlé yìí pé ìjọ wọn kọ́kọ́ fún wọn sáadà wọn sà ní iye ọmọ náà. bẹ́ẹ̀ni. lánà ojú méje lọ. bó sì ju méje lọ. kọ́lá àwọn ogun. ẹ̀ ń bẹ́ẹ̀ nu fáìlì. àkọ́kọ́ pé wọ́n fọmọ sáadà tínú wọn náà tún ìjọ náà pé he. mo rí iṣẹ́ sí i tọ́lá àwọn tó síwájú wọn ò ṣe wẹ́. wòlímọ̀ làwọn máa ń ṣe. àwọn ò ṣe wẹ́ tí Ádámù ló dé lòun gbé mẹ́tọ́ọ̀dù yẹn dé. lọ́lọ́run wá bá wọn bá a débi pé àmùká wa mọ́. wàláhì àmùká wa mọ́. èyí tó kù tọ́jà dáhùn wa náà kọ́ lọ́wọ́ fẹ́nu wa sọ kán o. ebi àti bá a dé ní màrìkàsí àtúnṣe gọ́ọ̀mẹ̀ntì. àtúnṣe gọ́ọ̀mẹ̀ntì odidi èèyàn ni wá àmọ́kọ́lọ́ ń sáfẹ́ ni wá sọ̀kan. àwọn náà bẹ̀rẹ̀ ni ó dàgbà ni ọba tó ní tí wọ́n dàgbà. ǹjẹ́ ọba tó ní kí tí wọ́n dàgbà.